tí Sunday Ìgbòho Ṣàwòránmíyàn wa tó bá ń kiri ẹ̀ ní aládìkún ọmọ Ọbàtálá ni Sunday Ìgbòho, Olúfòòrò ní ọmọ Ọbàtálá ni, ẹ̀jẹ̀ Ọbàtálá ni. àwọn Ọbàtálá sì máa ń fẹ́ kálàáfíà ó wà, wọ́n máa ń fẹ́ pé kálàáfíà ó wà, kálàáfíà ó wà. Àdíjàgbà àlàáfíà ni wọ́n, tí Ìgbòho bá ń ṣe báwọn ibi tí wọ́n ti bí ni, aládìkún ni. ìdí ọ̀rọ̀ rèé, ẹ bọ́ bí ẹ wá gbọ́, ìdí ọ̀rọ̀ rèé tí àbùkù fi kan Ọ̀ọ̀nìrìṣà àti Olúwo nílùú ìlú Ọ̀yọ́ nígbà tí ọba wa kábíyèsí Aláyélúwà ọba Abímbọ́lá Ọ̀wọ́adé Aláàfin tìlú Ọ̀yọ́ ti tún ọ̀ṣàrà táwọn alálẹ̀ mú tí kìí ṣe gómìnà tí kìí ṣe olóṣèlú. ìdí rèé tí àbùkù fi kan Ọ̀ọ̀nìrìṣà àti Olúwo. ta ló sọ? ẹ bọ́ bí ẹ wá gbọ́. ni wọ́n ní ta lẹni tó mọjú mọ́lẹ̀ bí ò ṣẹni ẹni awo àyà àfọmọ tí bàbá rẹ̀ mú wọlé awo, òun náà alẹ́ àpènà ló dẹ̀kùn. ta ló lè sọ̀dí yìí? ẹ bọ́ bí ẹ wá gbọ́ o. ààrẹ òpìtàn ti fọ́gbà ayé ga. ẹ gbọ́ mi, ààrẹ òpìtàn bàmí ààrẹ Láàjì Àbáàsì. ẹ sì mọ̀ wípé tó bá ń sọ̀rọ̀ òpìtàn nílẹ̀ Yorùbá, nílẹ̀ kóòtù òjíire eégún tó le jó bíi lébè ó ṣọ̀wọ́n yàtọ̀ sí àwọn àgbààgbà bàbá wa tí wọ́n wà láyé àtàwọn tó ti lọ. lẹ́yìn wọn tá a bá ń sọ nípa ìran yìí, Láàjì Àbáàsì òun ni ẹgbẹ́ Sàmọ́sá Gúdù fún bàbá. ẹ̀rí lẹ̀kẹ̀ ọwọ́ mi white ni mo lò, ó nídìí nínú ọ̀rọ̀ bàbá yìí ni. ẹ gbọ́, bàbá yìí sọ ìtumọ̀ ọ̀rọ̀. ìdí rèé pé ọ̀kọ̀ọ̀kan èjèèjì, ìhun tó fà á t'Olúwo fi wà nípò ibi tí wọ́n fi sí, ìhun tó fà á tí Ọ̀ọ̀nìrìṣà ò fi sọ̀rọ̀. gbogbo ẹ̀yin oníwòtòwòtò tẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo wọ́n ti nígbà ẹ sọ̀tàn tẹ́ ẹ̀ mọ̀ nígbà ayé kínní ìjà tìjà ni, àṣé ṣéjà ni àbíjà kọ́? ta wá lè gbọ́ nínú Ọ̀ọ̀nìrìṣà àtàláàfin Ọ̀yọ́? ta tẹ́ ẹ̀ ní Ọ̀ọ̀ni gangan? ta l'Odùduwà? nínú fídíò tí mò ń gbé bọ̀ yìí, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò ọmọ Yorùbá. inú mi ó dùn tẹ́ ẹ bá lè farabalẹ̀ wò ó, tẹ́ ẹ sì pín káwọn èèyàn lè mọ̀. bàbá yìí ò sọ gbogbo òtàn, ṣùgbọ́n wọ́n mú lérèfé ta l'Olúfọ́n, ta ni Ọ̀ọ̀ni, ta l'Aláàfin, ta l'Aláké. bàbá yìí gé kéékèèké ìdí àtìtúmọ̀. ta wá ni Emir ọba àwọn Fúlàní Abdulrasheed Olúwo Tẹ̀lú. àwọn èèyàn wa ẹ jẹ́ àfarabalẹ̀ tá a bá ń ṣe nǹkan láyé. tó sọ pé ọba ẹ̀wọ̀n recognize Ọ̀ọ̀nìrìṣà ni wọ́n kí ọba Emir tó wá láti ìlú Kaduna àbíbo ló ti wá tiẹ̀. ìyẹn ò tiẹ̀ kàn mí. òun ọkàn mi tèmi kọ́kọ́ fẹ́ kíyèsí lákíyèsí tẹ́lẹ̀ ni pé kí ló dé nígbà òde pele kan tí wọ́n ń sọ Yorùbá tí wọ́n yí sóyìnbó. ìyẹn ni mo ní kí n pe bàbá Aláàfin tìlú Ọ̀yọ́ pé bàbá báwo ló jẹ́? ojú tá a fi ń wò yín, ẹ dákun o, ẹ jẹ́ kó jẹ́ bá a ṣe sọ o, ẹ má jẹ́ kó rí bá mi ẹ jọ. àwọn alálẹ̀ ló gbé ẹ̀yin débẹ̀, ẹ ronú ẹ̀. bẹ́ẹ̀ tẹ̀ jẹ́ pé nìkan jáde òun ṣe wì fún wọn, òun kọrin fún wọn, irọ́ ló ń pa òun ẹ̀jẹ̀ lẹ́wà, ohun ewì tó ọkọ̀ ṣó ò gbowó bọ́ọ̀lù ń bẹ aláyé. ibi tá à ń lọ rèé. kí wàá nìdí tí Ọ̀ọ̀nìrìṣà ò fi sọ̀rọ̀? kí nìdí t'Olúwo fi bọ́ síbi tí wọ́n fi sí? àwọn kan ní láàrin àwọn baálẹ̀ ní n ò láǹfààní àti débẹ̀, àwọn kan tiẹ̀ ní láàrin àwọn àti baálẹ̀ o àtolóyè ìlú kò tiẹ̀ bìlọ́ǹgì pé ìbínú ni bàbá ló fi pákéèjì rẹ̀ tí kú ń bẹ̀. orin wo ni Ọ̀ọ̀nìrìṣà ń kọ wọlé àwọn tó tẹ̀lé kábíyèsí àrólé Odùduwà? gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ tí bàbá yìí sọ. àwọn tó wá tẹ̀lé Aláàfin ti ìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Ọ̀wọ́adé, bẹ́ẹ̀ ni ikú bàbá yèyé Ọ̀wọ́adé the first. ẹgbọ́n orin wo ni àwọn kan wọlé? ṣèjà wà ní orin yẹn àbí òsì? Láàjì Àbáàsì ó tó pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀. àwọn oyè wo ló ń bẹ́ẹ̀lẹ̀ àti tí ó jẹ́ pé Aláàfin tìlú Ọ̀yọ́ ló gbọ́dọ̀ fìyàn jẹ nílẹ̀ Yorùbá
tí ò sí ọba aládé ọ̀hún ẹ wá gbọ́ lẹ́nu Láàjì Abbas. Ìtẹ̀tẹ́ ẹ bá sì ti gbọ́ lẹ́nu Láàjì Abbas bẹ́ẹ̀ bá lọ gbọ́ níbòmíì tẹ́ ẹ bá sọ pé ti Láàjì ò ṣe kinní ẹ gbàgbé ẹ ti lulẹ̀. ẹ gbọ́ Aṣíwájú Bọ́lá Ahmed á ní ó lulẹ̀ ó sì kinní lulẹ̀ ẹ ti lulẹ̀. Ìdí rèé tí mo fi ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lásìkò tí mo ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí pé Olúwo kábùkùn Aláàfin Ọọ̀ni ọ̀fúnfẹ̀ ó lulẹ̀ níbi ayẹyẹ ìgbadé Aláàfin tìlú Ọ̀yọ́. Ìdí àtìtúmọ̀ ó ń bẹ lẹ́nu Láàjì Abbas. ṣé wọ́n lulẹ̀ ni ṣé wọ́n ní ìjákulẹ̀ ní ṣàbùkùn lọ́kàn wọn àbí kì í ṣàbùkùn? Láàjì Abbas ti ṣàlàyé gbogbo ẹ̀. Láìpẹ́ láì jìnnà ẹ máa gbé yín lọ́dọ̀ ẹ̀. Mo kàn fẹ́ kẹ́yin ọmọ Yorùbá ó farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yẹn dáadáa níbẹ̀ lẹ́tì mọ ìpele tó kàn. Bàbá yìí wá tún pẹ́ ọ̀rọ̀ wípé àṣẹ orúkọ níwo ni àpèlé a máa gùn yàn gàlìgàlì. Ìdí tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ Aládìkún àṣẹ ìdí tó fi sọ pé tó wọ́n mógùn ní ẹ̀ wọ́n bàjẹ́ gbogbo nǹkan tó fàárọ̀ ọjọ́ ẹ̀tùjọ́ ìjọba bàjẹ́ lọ́jọ́ kan wọ́n pa ìgbọ́n wọ́n tún pa ọ̀rẹ́ mi inú ẹ̀ wọ́n mìíràn àti pẹ̀mí ẹ̀ síbẹ̀ ó sì dúró pé sẹ́ẹ̀ òmìnira Yorùbá àṣẹ onídìí Láàjì Abbas ti sọ ó ti la ojú abẹ́ kú. Ìdí tí Sunday Adéyẹmọ fi rán rí pé sẹ́ẹ̀ àrọ̀nì ọ̀wálé Oníkòyí ò sinmi ogun orílẹ̀ Yorùbá ò dúró òun náà ò lè sinmi. Ìdí tí Pọfẹsọ Bánjí Akíntóyè fi sọ pé ń bà ó ẹ lé mi sẹ́yìn òdì òkun ẹ fowó bẹ̀ mí ẹ fi kinní bẹ̀ mí síbẹ̀ n kò ní gbà. Ọmọ Yorùbá gbọ́dọ̀ gba òmìnira gbogbo ẹ̀ ní Láàjì Abbas àṣebi tí wọ́n ti jáde iná ẹ̀ ló jẹ́ káwọn èèyàn yìí ó lágídí bíi káàsì nǹkan báyìí. Àṣebi tí wọ́n ti jáde ló jẹ́ kí wọ́n ó dàbí pé wọ́n sọ pé àwọn ò ní gbàṣẹ́ ẹ tírẹ́tì àwọn pẹ̀lú ikú pé ikú á fi kú báyìí ìbọn màrè bọ́ọ̀bù rẹ̀ ẹ̀ nìkan ní ìgbà náà nǹkan. Bàbá ṣe pa ikú láyé o àbábá Muhammadu àbábá Muhammadu àbábá Jésù Kristi àbábá Ifá àbábá Ọ̀rúnmìlà àbábá Ọ̀ṣun àbábá Ṣẹ̀ngó àbábá Ògún. Ikú ló pa gbogbo wọn táwọn bàbá yìí fi sọ pé rọ ẹ má jẹ́ gbà yín lásìkò ọyá ẹjá parapọ̀ bẹ́ẹ̀ ṣe wọlé ẹ ṣe ẹ dápọ̀ ẹ máa bá mi ṣíà ẹ máa bá mi gé ẹjá lọ bá bàbá wa Láàjì Abbas ààrẹ òpìtàn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Lẹ́yìn ààrẹ òpìtàn Láàjì Abbas tìran tiwa yìí yàtọ̀ sí àwọn bàbá ńlá wa tó sì kù kò sí ààrẹ òpìtàn mọ́. Gbogbo ẹni bá mú tiẹ̀ òréfèé ni wọ́n mú. Ọyá ẹ jẹ́ gbé yìí débẹ̀ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ ìdí rèé o tí Ọọ̀ni òrìṣà tí wọ́n fi kan àbùkù tí wọ́n fi ní wọ́n kàn wọ́n níní o ṣùgbọ́n bóyá àbùkù ni kì í ṣàbùkù ẹ gbọ́. Olúwo tìlú Ìwó Emir Fúlàní the number one emir nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ ń bẹ lẹ́nu Láàjì Abbas. Ìdí tí gbogbo nǹkan yìí fi ṣẹlẹ̀ nílùú ìlú Ọ̀yọ́ ní ọjọ́ Sátidé tó kọjá lọ yìí nígbà tí kábíyèsí ọba Abímbọ́lá Ọ̀wọ́adé tí wọ́n ń gbàdé òun rèé ọyá bá ń fohùn sí nínú ilé. pé ojúṣe rẹ ni àwọn nǹkan kan ń bẹ bí wọn ò bá pé èèyàn sí èèyàn á máa dá sí i àwọn nǹkan kan ń bẹ tí wọn bá sì tún pé èèyàn sí èèyàn ò ní dá sí i pé kò kàn mí ẹ kàn ń pè mí sí tí ó kàn mí ni àmọ́ tó bá di bí ọ̀rọ̀ ọ̀tàn ọkàn mi tó bá di bí ọ̀rọ̀ lọ́balọ́ba àti àṣà ó kàn mí. a rí wípé ọ̀rọ̀ wa rí báyìí a wá rí ìṣẹ̀lẹ̀ káàkọ́ mú ti ìṣẹ̀lẹ̀ a rí ti Olúwo ní ìgbà tí bàbá wo Olúwo dé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ibì kan wọ́n fún Olúwo ibì kan lolúwo fẹ́ wọlé sí ó kálukú wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ó ti jẹ́ àṣà àwọn èèyàn pé ká máa sọ́rù nǹkan bẹ́ẹ̀ ká máa sọ èyí ò ṣe tuntun fún àwọn èèyàn
pé a ṣàfẹ́ wo ibi tí akùdé bá wà iná ló ń kálukú ọ̀fẹ́ gbé. Lóòótọ́ ni kábíyèsí Olúwo fẹ́ wọlé síbi ààyè tó ga, ààyè míì tó pọ̀ wọlé, ṣùgbọ́n kíní kan bẹ tí ò yáwó èèyàn nílẹ̀ Yorùbá. Aláwọn first class ọba nílẹ̀ Yorùbá, a sì wá láwọn ọba tó tẹ̀lé wọn. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun, bàbá wa Ọ̀nìrìṣà lólórí ọba, òun sì ni alága àwọn lọ́balọ́ba. Àwọn ọba márùn-ún wá ń bẹ tí wọ́n mú tẹ̀lé wọn. Ọba márùn-ún ń bẹ tó sì pé wọ́n mú tẹ̀lé wọn. Olúwo ń bẹ lára wọn tó sì pé àwọn ni igbákejì Ọọ̀ni. Olúwo ń bẹ ń bẹ, Olúfọ́n ń bẹ ń bẹ, ó dà pé bàbá wa Ọ̀ràngún ń bẹ ń bẹ, Ọwọ́ Alésà ń bẹ ń bẹ, ó dà pé ó kù ọba wa kan tí èyí ṣe ọba Ìgbàjọ àbí ta ni, torí lẹ́yìn ìgbà yẹn wọ́n tún wá má wọn míì, wọ́n mú àwọn mẹ́jọ míì mọ́ wọn tó tún wá jẹ́ 13. Wọ́n tún má àwọn míì mọ́ wọn tó jẹ́ 13. Bí wọ́n sì ṣe gbé ìbẹ́nu gẹ̀sẹ́ẹ̀tì ni ìgẹ̀sẹ́ẹ̀tì wọ́n fi mú pé tí wọ́n ṣe èèyàn sọ wípé ipò ọba kan ó ju tọba kan lọ lẹ́yìn bàbá wa Ọ̀nìrìṣà àtàwọn ọba tó ṣe pé wọ́n jẹ́ ọba orílẹ̀ tá a mọ̀. Olúfọ́n ni, Ọ̀ràngún ni, bàbá wa wá Ọbòkun Àdìmúlà ni. Àwọn ń dúró àtúnláwọn ọba míì bí wọn ọba mú aláwo mọ́ ẹwọdún aláwo, ìlú awo, adé awo ó jìnnà sí tolúwo. Tí wọn ọba mú ara mọ́ ìlú ara, adé ara ó jìnnà sí tolúwo. Ṣùgbọ́n torí wípé eyín táwọn èèyàn bá àti bí ìlú ṣe rí nígbà wọn ṣe mú un, torí ìdí èyí ọba Olúwo ọba tó ṣe gbé first class ní nípínlẹ̀ Ọ̀ṣun. First class ẹjá gbàgbé bóyá ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ àṣà, ìwà tó ń wù níwọ̀n ìgbà tí sì ń bẹ lọ́ba, tí ìlú recognize ẹ̀, tí ìjọba ń recognize ẹ̀, ìyẹn kan. Torí pé àwọn èèyàn mọ̀ pé ìpele ọba tá a ní 3 ni ìpele ọba tá a ní. Ibi ààyè tó ga jẹ́ wá fi ilẹ̀ ń bẹ̀ kò wá ṣe dandan kéèyàn jẹ́ ọba o kó tó lè jókòó ń bẹ̀. Àwọn gómìnà wọ́n lè pe gómìnà. Nígbà tí aṣojú ààrẹ wá àríbi tí wọ́n fi sí Báyọ̀ Adélábù yóò sì dọ̀bálẹ̀ fún gbogbo lọ́balọ́ba ni. Ó lè sọ̀yàn di èèyàn pàtàkì. Ó lè sọ̀yàn di èèyàn pàtàkì. Lórí èèyàn gbogbo àárí Olúwo pàpà bínú lọ, Olúwo bínú padà, wọ́n jókòó, wọ́n ti rògbẹ̀ torí pé àṣeyẹ la pé àṣìṣe lè wà lọ́dọ̀ àwọn tí wọ́n to àga. Kólúwo kílèmù ráìtì ẹ̀ yí pé ààyè mi kọ́ yìí, ààyè mi rèé, a máa wà bẹ́ẹ̀. Irú ẹ̀ ṣẹlẹ̀ sí ikú bàbá Yèyé Aláàfin Ọ̀yọ́. Wọ́n lọ sí pàdé kan, wọ́n wá gbé àga, wọ́n wá to àga nílẹ̀ Yorùbá. Wọ́n mú wọn síwájú, wọ́n tún máa wọn mí o, ọba Èkó ń bẹ́ẹ̀ o, Olúbàdàn ń bẹ́ẹ̀ o. Wọ́n tò àwọn ọba báyẹn láwọn ọba tí wọ́n mú tí wọ́n bá fẹ́ lọ ṣe ìpàdé. Ṣùgbọ́n àwọn tí ó lè wájú tiwa Ọọ̀ni àtàláàfin ni. Wọ́n wá Àbáṣà ní bẹ níjọba ńgbà náà, wọ́n wá to àga. Àwọn ẹ̀mí àti wá jókòó, wọ́n fẹ́ lo chance nígbà tí Aláàfin kú bàbá Yèyé Àtàndá àtọmọ bọ̀ orí àga Àbáṣà ló lọ jókòó sí. Bísẹ́ ti to àga ṣé ìdẹ́fílẹ̀ fọ́gà yín ni. Nígbà Àbáṣà dé ó rẹ̀ nìyí. Wọ́n sì ṣèmí tí wọ́n gbàgà sí Aláàfin fa àga yọ tó gbàgà rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ Ọọ̀ni lọ́wọ́ iwájú. Torí pé gbogbo tá à ń ṣe ìtàn ni. Tí Aláàfin ò bá kọ́ ń gbà wọn nígbà bá yá wọn gbà Láàfin yọ, tó bá yá wọn gbà Ọọ̀ni yọ, ẹ mà wọn tá a ní lókè Ọya. Irú àmọ́ wà.
so ká má jọ̀rọ̀ yìí pé níbo ló yẹ kẹ́nìkan ó jókòó sí níbo ni ò yẹ kẹ́nìkan ó jókòó sí first class ọba lolúwo nípínlẹ̀ Ọ̀ṣun o lára àwọn first class ọba lolúwo wà nípínlẹ̀ Ọ̀ṣun so kéèyàn ó yé wa first class lára àwọn first class ọba lolúwo wà nípínlẹ̀ Ọ̀ṣun ẹkú mẹ́ńtẹ́ ẹni ẹ mọ̀ pé mi èé wọ̀n láàbọ̀ tó bá ti di bí ìtàn ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ ni pé ká má sọ òun níwọ̀n ìgbà tó ṣe pé olúwo ń bẹ lórí àpèrè rẹ̀ níwọ̀n ìgbà tó ṣe pé ìlú ń fẹ́ tíjọba náà sì fọwọ́ sí first class lolúwo torí pé ntolúwo ọmọ claim ni pé àwọn ọba kan ń bẹ tẹ́ ẹ fi ààyè wọn lẹ̀ ń bẹ̀rù tó sì bá wọn sì jọ jẹ́gbẹ́ ẹ rí i pé kí bàbá wa ọba Ghandi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wá dé kí wọ́n wá lọ fi wọ́n sí ààyè tí ìpele kejì inú àwa ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní dùn inú àwa tá a mọ̀ tán òpìtàn ò ní dùn torí imperial majesty ní bàbá wa Ghandi ọba Ògbómọ̀ṣọ́ ọba mẹ́ta ni wọ́n fún nínú bíṣẹ́ẹ̀tì tí wọ́n ṣe kàn nípínlẹ̀ Ọ̀yọ́ Aláàfin àwọn tí ń lè ti pẹ́ wọ́n wá upgrade Olúbàdàn àti Ṣọ̀ún sí imperial majesty ìtàn ìlú ni wọ́n fi ń wò nígbà tó le mo ti sọ náà ní ìjọ wo níjẹta Ògbómọ̀ṣọ́ dúró ó sì kó ọ̀pọ̀lọpọ̀ ìlú sábẹ́ ó dáàbò bò wọ́n eléyìí náà sọ di nǹkan Ìbàdàn dúró ó kó ọ̀pọ̀lọpọ̀ ìlú sábẹ́ ó di Ìbàdàn empire ó gbalẹ̀ lọ rẹpẹtẹ eléyìí náà sọ di nǹkan èyí tá a ti wá ń bá bọ̀ kẹ́yìn iná ní Ọ̀yọ́ empire nígbà àwọn òyìnbó sì dé ìwọ Ìbàdàn ta ni bàbá yín Aláàfin Ọ̀yọ́ ìwọ Ògbómọ̀ṣọ́ ta ni bàbá yín tẹ̀ ń wárí fún Aláàfin Ọ̀yọ́ bó ṣe rí nu gbogbo ẹ̀ ń bẹ lákọọ́lẹ̀ léyìí tó ṣe wípé kájọ ibi tá a bá ti ń dọ̀wọ́ ọ̀dùnnú oríṣiríṣi ni ó máa ṣẹlẹ̀ ń bẹ èyí tó jẹ́ kínú mi ó dùn jù pẹ̀lú bí tá a lọ lò nígbà ó dáa nìkan bàbá wa ikú bàbá yèyá Aláàfin Ọ̀yọ́ pàṣẹ yìí pé àtẹni tó mú àìfì lọ́wọ́ àtẹni tí ò má àìfì lọ́wọ́ ẹjọ́ wọn máa wọlé mo dẹ̀ dúpẹ́ rí i pé mo sọ́nà lórí ètò níjẹta adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ológun mo fi ààyè gba àyètò tó dáa àtàláfíà ń bẹ mo fìyà jẹ ẹnìkankan lọ́wọ́lọ́wọ́ làwọn èèyàn ń wọlé àwọn iléeṣẹ́ ológun ní sẹ́wọ́n máa fi lọ́wọ́ ẹ máa wọlé ni ṣé kí la fẹ́ jẹ kí la fẹ́ mu oúnjẹ lọ àfàìjókòó láfàìjẹun. wá kàn àwa ń gbọ́ táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí tó ní gbé nípa ohun tó ṣẹlẹ̀ àbí tí wọ́n rí sí wọn pé níbẹ̀ nígbà tá Aláàfin ń sọ̀rọ̀ kò dárúkọ bàbá wọn ní ìrìsà Ògbówùsì Ọ̀jájá ó sì dákọ Sultan ikú bàbá yìí yóò dárúkọ bàbá wa Ọọ̀ni ìrìsà àwa ti ń gbé fi ń lọ ẹ̀rí wípé àwọn tó mọ̀ mí ètò àlàáfíà lèmi máa ń wá láàrin lọ́balọ́ba ìyìnsì bọ́ọ̀ta lẹ́yìn pé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ká sọ̀rọ̀ ẹ̀rí mọ iye ọdún tó gbà mí kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa àwọn ìgbésẹ̀ bàbá wa Olúwo tilẹ̀ Ìwó ẹ̀mọ tó gbà mí torí pé ọba aládé ìṣẹ̀ǹbáyé lolúwo ọba aládé ìṣẹ̀ǹbáyé lolúwo ẹ̀mọ tó gbà mí tó ló di pé mo bẹ̀rẹ̀ sí ní fèsì láti máa ṣe àtúnṣe kítọ̀ má bàa bàjẹ́ torí pé àìdórí adé ìjà ọba yìí kàn sí kéèyàn jáde kéèyàn kàn sọ̀rọ̀ ṣàkàṣàkàṣàkà sọ́ba ìṣègbè tá a wá ń sọ pé àwa fi ń wojú rere ọba kan a fi ń wá kinní kan ọ̀rọ̀ àlàáfíà làwa fẹ́ gbogbo àná la sì mọ̀ ọ̀rọ̀ Ifẹ̀ àti Ọ̀yọ́ Aláàfin àti Ọọ̀ni kìí ṣe ọ̀rọ̀ àná láyé àwọn Awólọ́wọ̀ wọn ti pilẹ̀ rẹ̀ kò rí bẹ́ẹ̀ níjọ́un ẹ lọ wo gbogbo tá à ń bá bọ̀ gbogbo rẹ́kọ̀dù ń bẹ ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ ìtàn tá a sọ yóò fífọ́ ẹnìkan létí wa lójú wa bẹ́ẹ̀ sì ni bí ọ̀rọ̀ ṣe rí láàṣẹ sọ yóò fífọ́ ẹnìkan ẹnìkan làgbà ẹnìkan ní ìwé ohun kọ́ ni tá a fẹ́ lò tá a làgbà
láàrin Aláàfin tààlàgbà láàrin Ọ̀ọ̀ni nǹkan la fẹ́ lò. mo wà níbẹ̀ kì í ṣe pé bóyá wọ́n pa nítàn fún mi. nígbà tí bàbá wa Ọ̀ọ̀ni ń bọ̀ olórí aládé dé ni wọ́n wí. nígbà tí àwọn tó tẹ̀lé Aláàfin náà nígbà tí bàbá wa Aláàfin dé olórí ọba dé ni wọ́n wí. ọ̀tàn ìjà ti parí. ìwọ jẹ́ baálé òkè odò ìwọ jẹ́ baálé ìsàlẹ̀ odò olórí aládé olórí ọlọ́ba. tẹ bá dẹ̀ wo ètò tí mo ti ń ṣe ẹ lọ wo apá kìíní ìtàn Ọ̀yọ́ ẹ lọ àwọn ètò míì tí mo ti ṣe ẹdẹ̀ tún lọ gbọ́n tí mo sọ ń jẹta. ọ̀rọ̀ òrújú àwa là ń da ọ̀rọ̀ rú. ìwọ ni ọmọ wàá forí gbèpè ọ̀rọ̀ àwọn ọba ṣòro dá sí pàápàá Aláàfin àti Ọ̀ọ̀ni pẹ̀lú ọba Bìíní. ọ̀rọ̀ àwọn ọba yìí ṣòro dá sí. ṣùgbọ́n ti wípé Aláàfin wọn ò dárúkọ Ọ̀ọ̀ni tá a bá rákìyèsí àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àtàwa tá a jágbàgbà á pè wọ́n sákìyèsí. àwọn míì ní wọn ò fún bàbá wa Ọ̀ọ̀ni láyè láti sọ̀rọ̀ pé ó yẹ kí bàbá wa Ọ̀ọ̀ni ó sọ̀rọ̀ ńbẹ̀. irọ́ o wọn èyí ṣe bá wọn. níjọ́ tí ọba bá ń gbadé tó bá ń jáde bàbá wa Aláàfin Ọ̀ọ̀ni wọ́n wà nígbà tí Olúbàdàn Ajé Ògúngúnnísọ̀ Ọ̀jẹ̀ ibẹ̀ ní àwọn ọba méjèèjì tí kọ́kọ́ jọ pàdé pé ọba ń jẹ tí wọ́n jọ pàdé Aláàfin àti bàbá wa Ọ̀ọ̀ni rìsà wọ́n jọ pàdé. wọn kò sẹ́ni tí wọ́n fún ní máìkì kó sọ̀rọ̀ nínú àwọn méjèèjì sẹ́ni tí wọ́n fún máìkì kó sọ̀rọ̀ kìí ṣe pé gbogbo bí tá a bá ti dé náà láti sọ̀rọ̀. ìbírú ẹ̀ mo sọ tó bá ṣe pé ọ̀rọ̀ ń wù mí sọ níjọ́ àbámẹ́ta yìí ni pé dandan kí n jẹ́ káyé orí mi pé Lájí Àbáàsì náà ni ó rọ̀ mí lọ́rùn. mo wà lórí stéèjì kí n tó bọ́lẹ̀ ṣùgbọ́n mi tí mo mọ̀ pé alọ́nsẹ̀sẹ̀ ń ṣe àlàáfíà ẹni màá wá fẹ́ dúró rẹpẹtẹ. bèlè tàṣe wípé mo wà lọ́dọ̀ bàbá níjọ́ Àlàrúbà ìyún jẹjẹ mo wà lọ́dọ̀ bàbá ikú bàbá Yèyé Aláàfin Ọ̀yọ́ tó bá ṣe pé káyé orí mi káyé ọgbọ́n mi ni èyí tí ń sọ fún bàbá mi bàbá tó bá dijọ́ òun bó ṣe ṣẹ́jú márùn-ún ẹjí ń fi sọ̀tàn. bàbá tó sì jálága bàbá wo Ògúnmọ́lá mo ráwọn náà láàfin èyí tí ń sọnù. ṣùgbọ́n pọ̀lọpọ̀ ibòmíì ń bẹ ọ̀rọ̀ a máa wà tí ò ní sáyè ayé a sì máa wà tí ò ní sọ̀rọ̀. sòyí pé bàbá wa Ọ̀ọ̀ni ò sọ̀rọ̀ ń bẹ̀ níjọ́ yẹn ẹ mẹ́jà á rí gẹ́gẹ́ bíi wípé àwọn ò jẹ́ kí bàbá wa Ọ̀ọ̀ni ó sọ̀rọ̀. Aláàfin ti dé ó sì dé sọ́wọ́ gbogbo àwọn ọba tó ti ń bẹ ni. ọ̀dà ẹ wo ohun tó ṣẹlẹ̀ ìjọ tí wọ́n ń ṣe ìwúyè Aláàfin ni là ń ṣe lísàbídè tó sì yẹ kémi gan wà ní lísàbí yẹn tọ̀rọ̀pọ̀lọpọ̀ àwọn fans mi láti Amẹ́ríkà wọ́n ti ń pè mí pé àwọn fẹ́ kí n wá bí lísàbí àwọn kan ti pè mí ti pẹ́ àwọn tẹ̀ fẹ́ kí n wá sọ̀tàn ń bẹ̀ sí gbogbo ẹ̀. ó yẹ kí ọjọ́ lísàbí àti ọjọ́ ìwúyè Aláàfin sọ yẹ kó papọ̀ gbogbo tá à ń fẹ́ ńlẹ̀ Yorùbá nù. àwọn tó jẹ́ kọmití ti lísàbí lábẹ́òkúta àwọn tó jẹ́ ti kọmití lọ́yọ̀ọ́ state ti Aláàfin àwọn ló yẹ kí wọ́n ti mọ̀ nígbà wọ́n ti jọ rí time ló yẹ kí wọ́n ti shift ẹ̀ kó tó di pọ́jú tó lọ. ẹ rí i pé bàbá wo Olúṣẹ́gun Ọbásanjọ́ nínú ẹni tó yẹ kó wà lọ́yọ̀ọ́ ni tí wọ́n bá sì fi Ẹ̀gbá lẹ̀ tí wọ́n bá wá sọ́yọ̀ kí làwọn ará Ẹ̀gbá ọmọ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèkàn bàbá wa Aláké Olówu gbogbo náà ló yẹ kí wọ́n wà ní lọ́yọ̀ọ́ ṣùgbọ́n torí pé ọbọ̀ sọ́jọ́ kan náà ẹni pé níta bá ń ṣe gbogbo ètò kò lè fi 100% right ṣùgbọ́n Aláàfin ti dé Ọ̀ọ̀ni ti dé ẹ jẹ́ káwọn bàbá yìí ó tiẹ̀ bẹ̀rẹ̀ láàrin ara wọn náà káwò ó wò àti níbi tó Ọ̀ọ̀ni bá wa gbé dé nípa ìṣọ̀kan mo gbà fún Ọ̀ọ̀ni ń bẹ̀rù nípa ìṣọ̀kan a sì mọ̀ yí pé ìṣọ̀kan tí bàbá wa Ọ̀ọ̀ni ń pariwo kò sẹ́ni tó lè fi ẹsẹ̀ múlẹ̀ either you like it or not kò sẹ́ni tó lè fi ẹsẹ̀ ṣọ̀kan lẹ̀ Yorùbá múlẹ̀ Aláàfin Ọ̀yọ́ ni Ọ̀ọ̀ni ti gbé ẹni tí ó gbà lọ́wọ́ rẹ̀ tí ó fòǹtẹ̀lú ni pé gbàm
ní tí bàbá ń ṣe àwa náà ń ṣe iná ní Aláàfin Ọ̀yọ́ àṣírí ọ̀rọ̀ mọ́tọ́ àṣírí ọ̀rọ̀ mọ́sọ̀ torí pé àwọn bàbá àwọn kálukú ló mọ Ifẹ̀ lórí ìrun wa kò sẹ́ni tó jiyàn nílé Ifẹ̀ lórí ìrun wa kò síyàn ń bẹ̀ èmi ò fẹ́ èmi jó èmi ò jù ọ́ káwá jáde káwá máa sọ̀rọ̀ sàkà ká sì ṣọ́ra torí pọ̀rọ̀ ti wà ńlẹ̀ ọ̀rọ̀ ti wà ńlẹ̀ ẹ wo ọgbà kó tó di pé bàbá dé bàbá wọ̀ ní rìsáfì èèyàn jẹ́ oyè àgbà kí n bá sọ̀rún lẹ Yorùbá ìyẹn ń bẹ ńlẹ̀ nígbà táwọn èèyàn ń jáde mo jáde nígbà tí mo ní rárá o Ọọ̀ni ò lè fìyàn jẹ́rú oyè bẹ́ẹ̀ oyè méjèèjì oyè Ọ̀yọ́ ni kì í ṣe oyè Ó-tù-Ifẹ̀ ẹlẹ́ẹ̀kejì when we are talking about ilẹ̀ Yorùbá Aláàfin ni wọ́n ń pè bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ láyé Aláàfin àná àti Ọọ̀ni àná wọ́n lọ kóòtù Aláàfin win ní judgement yẹn ìlójú ẹ̀ máa ṣàlàyé fáwọn èèyàn tí ń jẹ́ Yorùbá àti tí ń jẹ́ Ó-tù ó yàtọ̀ síra wọn Aláàfin ò lè fi ìyẹn jẹ oyè ilẹ̀ Ìjẹ̀bú Aláàfin ò lè fi ìyẹn jóyè ilẹ̀ Ìjẹ̀ṣà Aláàfin ò lè fi ìyẹn jóyè ilẹ̀ Ẹ̀gbá oyè ilẹ̀ Yorùbá Aláàfin lè fi ìyẹn jẹ bẹ́nìkan bá ń pè rẹ̀ ní kíní of Yorùbá line tí èyí bá ṣaláàfin ló fi jẹ́ ń palá ẹnu ni torí ní sèun kálukú náà ní fi rẹ̀ jóyè ń palá ẹnu ni tí èyí bá ṣaláàfin ló fi jẹ́ ń palá ẹnu ni ṣùgbọ́n Ilé Ifẹ̀ lágbára tá a bá fi yẹn jóyè nílé Ifẹ̀ tá a pè ní kíní of Ifẹ̀ gbogbo wa nífẹ̀ẹ́ gbogbo alọmọ Ó-tù gbogbo alọmọ Odùduwà bó jẹ́ yí pé kálukú dálé bàbá rẹ̀ mọ̀ ṣùgbọ́n Odùduwà ló lo àṣẹ nǹkan ọlá àwọn ọmọ rẹ̀ la sì ń lòdì sí so àlàáfíà ní kẹ́ ẹ jẹ́ ká wá àlàáfíà ní kẹ́ ẹ jẹ́ ká wá mi èé fẹ́ tọwọ́ bọnú tàn mi èé sì fẹ́ sọ ìtàn pé ta lójú nínú àwọn ọba ta lẹ́yìn ọba wa kan rí báyìí ọba wa kan ò rí báyìí kò sí ìtàn tó lásìkò kan mo sọ̀tàn kan àwọn kan wá pè wọ́n bẹ̀rẹ̀ sí ní àtáàkì mi bífẹ̀ ni wọ́n o bí ọ̀rọ̀ ní òye wọn o wọ́n wá pè bàbá wa kan ní Ifẹ̀ Lájí Àbáàsì ó ń bú Ifẹ̀ ni ó ń ṣe kinní kan ni bàbá wa pè wọ́n yí pé so Lájí Àbáàsì ń bú Ifẹ̀ ta ní ẹ̀yin gan ṣe promote Ifẹ̀ tó Lájí Àbáàsì gbogbo òtàn tó sọnù ta ní sọ nípa Ifẹ̀ ta ló já ọmọ Bọ́lá Àfẹ́ ṣe tó ta ni tí wọ́n bá sọ̀rọ̀ àbùkù sílẹ̀ Yorùbá tí ń dà bó sí gbogbo òtàn tí ó bá sọ Ilé Ifẹ̀ ni ó dá wọn padà sí so ìkan tó wá ló ṣe wíwù bó sì lè ṣe rí bẹ́lẹ̀ ṣe rí nì náà fi dákẹ́jọ́ náà lọ́hùn wọ́n sì pè mí wọ́n súre fún mi torí wípé àṣìṣe làwọn èèyàn mọ̀ wá àwọn èèyàn sì máa fẹ́ tó ti ga kọjá wálẹ̀ kẹ́ni ńlá kó ṣubú ni wọ́n mọ̀ wá in tó ń fa ọ̀pọ̀lọpọ̀ awuyewuye nu bíà ìtàn làwa ń sọ ká sì sọ̀tà àlàáfíà káwọn ọba wà nírẹ̀pọ̀ à ń pariwo ni ìjọ tí Bíìní ti ń fi àbùkù kàn wá sá lọ di transformer mú abẹ́ ìtàwó ni Bíìní ọ̀sọ́ tán lórí Ilé Ifẹ̀ ìtàwó ni wọn ò sọ tán lórí Ilé Ifẹ̀ ìyí tí ó sì yọ́pọ̀lọpọ̀ wa ó pọ̀ ṣùgbọ́n ara wa máa ń kò dodo ọ̀rọ̀ tàbá ní ká sọ ìtàn sáwọn ọmọ pé Bíìní ó ti pàṣẹ délé Ifẹ̀ rí padà ọlá yìí fọ́ bí empire gbogbo àwọn empire tó ti wà bẹ́ẹ̀ ṣe ń dìde nu ṣùgbọ́n gbogbo wọn mọ̀ pórìmọ̀ àwọn ni ọ̀dà nígbà Bíìní ń bọ̀ ọ̀pá àṣẹ gbogbo tí ń jẹ́ Jẹ̀bú Bíìní ti pàṣẹ bẹ̀rẹ̀ o ní ìbínú kan náà ní Ẹdó àṣẹ ńlọ́wọ́ Èkó tó ṣe pé oko erékùṣù àwọn Àwórì ni àwọn Àwórì náà pàpà ló bẹ̀ ń bẹ ní ara àwọn erékùṣù tí Olókun Ṣẹ̀ní Adé ti ṣe gbogbo àwọn mọ̀bà wọ́n ń bẹ ń bẹ̀ wọ́n sì ń bẹ ní ìpínlẹ̀ Èkó ibi tí wọ́n ti ní Adéèdè wọn ìní ń bẹ ní Èkìtì ó sì wọ ara ìpínlẹ̀ Kwara
àwọn ní Òòrè Ọ̀tún Èkìtì. Mo ti sọ fún wa bí Ọọ̀ni bá wájà sẹ́ni ẹ̀fọ́ríjì mi ọ̀pọ̀lọpọ̀ wa we are just wasting our time. Torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ lérí tí kíníkan bá ṣe kíníkan ìtàn mélòó lọ mọ̀. Àwa ẹ̀ náà láwọn bàbá díẹ̀ la mọ̀ nínú ìtàn òtù bẹ́ẹ̀ yẹn bá bu ó dàbí àgbá ní drum omi tó wá sí pé a mú sí bí ìmùkọ a kàn fi bu omi ń bẹ̀ bẹ́ẹ̀ ni ìtàn tí mo mọ̀ lẹ́bi ìtàn tí ń bẹ ńlẹ̀ èyí tá a mọ̀ ju tá a mọ̀ lọ. tí Ọọ̀ni ìrìsà bá wàjà ẹnìkan kan ò ní tì rí wọn ò ní kéde fáyé ọba Òòrè Ọ̀tún Èkìtì ni wọ́n ránṣẹ́ sí ẹ máa dé o. Nígbà tí Òòrè Ọ̀tún Èkìtì mọ bàbá dé olórí aládé gbogbo mọba ìlú ní Ọ̀tún táìtù ìní Òòrè orúkọ orílẹ̀ kọ́ńtírì rẹ̀ ó ní mọba ó ní wọ́n wàá ránṣẹ́ sí tó bá ń bọ̀ gbogbo àwọn mọba ni ó tẹ̀lé tán bá ti wá dé ṣé lóòótọ́ ni tó sì ti rí o ní dókítà ìtawà náà sọ pé bó lẹ́yìn dókítà ṣe máa wí ẹ̀kọ́ rẹ̀ àbí kí lẹ máa ń lò tí ẹ bá fẹ́ jẹ́rìí pé èèyàn ti kú tó bá ti wá rí bẹ́ẹ̀ pé Ọọ̀ni ti jáde láyé ó ti lọ darapọ̀ máwọn bàbá rẹ̀ èyí tó kù ni wípé yóò wá ránṣẹ́ sí Aláàfin Ọ̀yọ́ yóò sì tó ránṣẹ́ sí ọba Bìíní pẹ̀tọ́ Ọọ̀ni ti lọ tí ọba ṣe eléyìí wọn ò bí ìyá alákú ẹnìkan dá kí wọ́n ṣe ètùtù kan fọ́ni àbí wọ́n gbé Ọọ̀ni wọ́n gbé wọlẹ̀ ọba wọn kí làwọn ọba tẹ́ bá gbọ́ pé Ọọ̀ni ti wàjà kí ni gbogbo ọba máa ń ṣe láàfin wọn ẹ dákun ẹ wá sọ fún mi mo mọ̀ pé ẹ mọ̀ tán àwọn ọmọ tán ìbéèrè tẹ́ wàá béèrè kí ló dé tí Ọọ̀ni bá wá wàjà tó ṣe pé ọba Òòrè Ọ̀tún Èkìtì wọ́n kọ́kọ́ ránṣẹ́ sí sọ́mọ Odùduwà ni àbúrò Odùduwà ni nígbà tó Odùduwà ń tẹ̀wọ̀n rọ̀ bọ̀ wọ́n jọ wá ní bóò ló ṣe jẹ́ tóun náà bá wá dé tó ti rí tọ́jẹ́rì àbí bàbá ẹni kú àwọn ọmọ òṣìṣẹ́ ńlé ẹni táwọn ìyàwó ti gbà àtàwọn tó ń bẹ ńlé ni ẹni tá ránṣẹ́ sí ni ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ̀ tọ́rẹ̀ bá wá rí ọ̀rẹ́ mi ti lọ níbo ni Láti wà àbí Àjàdí ń kọ́ Àjàdí wà lẹ́kọ̀ọ́ ọ̀yá ẹ gbowó ọkọ̀ ẹ lọ pè wá láyé ìgbà tí ò sówó fóònù ní ìsìn àti pé ní ìsìn wọ́n jẹ̀ sí gba aláàgbò gan kí ọ̀rẹ́ gan tó dé. ọ̀rẹ́ ní Òòrè Ọ̀tún Èkìtì mọba Òòrè mọba ọ̀rẹ́ lòun àti Odùduwà yóò wá ránṣẹ́ sí ọmọ rẹ̀ tó jẹ́ èèkàn iná ẹ̀ ní Ọ̀rànmíyàn Aláàfin Ọ̀yọ́ yóò sì ránṣẹ́ sí Ọ̀rànmíyàn kejì ọba Bìíní Ọọ̀ni ti wàjà o bàbá yín ti lọ o wọ́n ránṣẹ́ sí ẹ dákun kí ló fà ìpìlẹ̀ nu àṣànù wọ́n wá ń bá bọ̀ látàyè Odùduwà wọ́n sì wá bá dé nígbà tí bàbá wa Olúbùṣe jáde láyé ṣé ní ọdún 1982 kọ́ àbí 1980 tí bàbá wa Olúbùṣe jáde láyé Olúbùṣe kejì mo ti sọ fún wa sẹ́rí gbogbo crisis tá à ń fèsì yìí a mọ̀ fèsì ẹ̀ lọ ni ìwà òṣèlú àti èmíjọ èmi òjò kò rí bẹ́ẹ̀ níjọ̀hún ẹ lọ wò kó tó dìgbà àwọn Awólọ́wọ̀ Ṣadé Sọjí Adérẹ̀mí no bàbá wa Ṣadé Sọjí Adérẹ̀mí náà ni àwọn wọn jáde láyé tí wọ́n fi ba àṣà yẹn tásà yẹn fi parẹ́ ńgbà yẹn. báwọn ni ó dàgbà àwọn ni bàbá wa Ṣadé Sọjí Adérẹ̀mí ni torí a lò fún Ọọ̀ni 48
àlófún Ọ̀ọ̀ni 48 Adésọjí Adérẹ̀mí àti bàbá wa Olúbùṣe kejì tó jáde láyé àwọn náà láàló fún torí wàhálà tí sì ti ń bẹ́ńlẹ̀ láàrin Awólọ́wọ̀ àti Adéyẹmí kejì àti bàbá wa Adésọjí Adérẹ̀mí ni Aláàfin Adéyẹmí kejì Ọ̀ọ̀ni ló ẹ̀jẹ̀ ìtàn yẹn gbilẹ̀ ń bọ̀ gbogbo ẹ̀ ní ìfọ̀ nínú ìtàn Ọ̀yọ́ ibi tí wàhálà ti ń dénú léyìí tó jẹ́ wípé Ọ̀ọ̀ni ìwọ wọn fi ṣe alága àgbìmọ̀ láti bójú wo ẹ̀sùn tẹ́ fi kan Aláàfin tó sì yọ a rí pé ńgbà wọn yọ Aláàfin ọ̀rọ̀ pọ̀ wọ́n á gbà lọ sí ilé ẹjọ́ tó ga Aláàfin wí ní kéèsì yẹn kí wọ́n tó pa Aláàfin wọ́n tó pa àrẹ̀mọ rẹ̀ ṣùgbọ́n lọ́n ń di fún lára àtàndá àtàn ìtọ́ yẹ kí bàbá rẹ̀ ó lò pọ̀ mọ́ tiẹ̀ kò tí ì ṣe àti ìgbọ́nú tẹ̀lé pé Aláàfin kan ó pẹ́ lórí oyè tó Aláàfin àtàndá àtàn tó lọ kò ìṣẹ̀lẹ̀ rí alẹ́ láwọn tó jùlọ lọ́jọ́ orí lórí oyè o nígbà wọn ò fi jáde láyé bí Olúàṣó gbó ó darúgbó gan ó lé lọ́gọ́rùn ọdún ibi tí nígbà tó wá di pé Adésọjí Adérẹ̀mí tó wájà ìtaṣe bó la ṣe ń ṣe àwọn àgbààgbà sì ń bẹ lótú Ifẹ̀ wọ́n mọ̀ pé tí Ọọ̀ni bá ti wàjà Ọ̀tún Èkìtì là á ránṣẹ́ sí ṣùgbọ́n bó la ṣe wá fẹ́ ránṣẹ́ sí Ọ̀tún Èkìtì tí Ọ̀tún Èkìtì ò ní ránṣẹ́ lọ sí Ọ̀yọ́ tí ò ní ránṣẹ́ lọ Bìíní ibi tí wàhálà ti dénú wọ́n parẹ́ ẹni Bọ́lá Ìgè fi kéde lọ́dún náà lọ́hùn gbogbo wa àrí láì fi ń bi eléyìí àrà burú ń bẹ̀ ìta àti ń ṣe é bọ̀ tó òdu àfilé tó sì jẹ́ àṣà ni a rí nígbà tí ọwọ́ Ìbùkún Àdìmúlà wàjà wọ́n mú àgbò funfun wọ́n mú lọ sí Òtù Ifẹ̀ wọ́n jóyè wa pé bàbá fẹsẹ̀ pa ẹwọ́ èdè wọ́n sì gbà gbogbo aládé ńgbà náà tí wọ́n gbé lójú jáde pé tí ilẹ̀ ríun tí Ifẹ̀ ń ṣe ń kọ́ gbogbo kìíní ló nípìlẹ̀ gbogbo ẹ̀ kò sí tí ò nípìlẹ̀ nú gbogbo ẹ̀ arabi tí ọ̀rọ̀ òṣèlú bá wa dénú arabi tó ṣèlú bá wa dénú ṣùgbọ́n nípa agbára èmi ò mọ̀ sọ Ilé Ifẹ̀ lórí ìrun wa ibẹ̀ nílé àṣẹ wa ṣùgbọ́n agbára kò sí ọba náà tó lágbára tó Aláàfin Ọ̀yọ́ ẹ̀tú dànù ẹ lè máa pàlọ́ abẹ́lé ẹ̀tú dànù ikú ń sọ̀rọ̀ ta ló tó dúró bí kòkò yé wa ẹ lọ wo gbogbo lóòótọ́ pátá Ilé Ifẹ̀ lórí ìrun wa bẹ́ẹ̀ ni Ilé Ifẹ̀ lórí ìrun wa bẹ́ẹ̀ ni a nílé mi ìjú Ilé Ifẹ̀ lọ gbalagbà bẹ́ẹ̀ ṣùgbọ́n agbára Aláàfin ló lágbára ṣùgbọ́n àṣẹ Ọọ̀ni ló láṣẹ. ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin lẹ́yìn ń wò owó gbẹ̀yìn dá ẹ̀mọ̀ tàn ẹ̀yin lẹ́yìn ń wò yí pé Ọọ̀ni ni ó máa pàṣẹ fún gbogbo lọ́balọ́ba ẹ dákun nínú ìtàn wo ló wà Aláàfin ni ó máa pàṣẹ fún gbogbo lọ́balọ́ba nínú ìtàn wo ló wà sọ pàṣẹ fáwọn Bìíní ó pàṣẹ fún nínàná sọpàṣẹ fún nínàná ní Ghana àtàwọn tó ti ẹ̀sọ́ mọ́tò pa aláṣẹ kù bọ́ wọn àwọn náà lórílẹ̀ wọn Bìíní ní tiẹ̀ tí ogun bá dé wọ́n ń pe Aláàfin ni ogun ìta tó bá fẹ́ wọlẹ̀ wọ́n pa Aláàfin yóò sì dáàbò bolẹ̀ Bìíní náà ń dáàbò bò lọ́wọ́ òkè ṣùgbọ́n ń gbọ́ di wípé ńgbà tó yìnbó dé tí gbogbo ẹ̀ dé akọjú síta Yorùbá Ọ̀yọ́ nìkan ìnìtàn ti ń já ìnìtàn ń já díẹ̀díẹ̀ tó fi fẹ́ ìjà tọ́lọ́ ló ní pé
káwọn bàbá wọn bá wa máa jí tàn padà lásìkò yìí tá a sì ń tẹ̀ lórí pa wọn. kájọ ìfẹ́ làwa fẹ́. tí bàbá wọ̀ ní bá lóhùn àwọn olórí aládé àdúpẹ́ o, tálàfin bá lóhùn ní olórí ọba àdúpẹ́, olórí aládé olórí ọba kò dàrú. Ọ̀ọ̀ni ìpìlẹ̀ ẹ̀ sọba mo ti sọ fún wa, àwa la àmọ̀tàn, ṣùgbọ́n torí pé ìgbà ń ti parẹ́, ìgbà ń ti parẹ́. Tẹ́ ẹ bá wo ohun tí àwọn Benin sọ ní nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn ni làwọn fi jáde wípé Benin lò nìkan ni wọ́n ń sọ ọba mọ́, pé ní àwọn ìtókù Ọ̀ọ̀ni wọn èso ọba mọ́ Ọ̀ọ̀ni. Ó wá dàrú ńgbà náà. Bẹ́ẹ̀ ni Ọ̀ọ̀ni èsọba torí ipò tí wọ́n gbé sí láàrin àwọn ọba mẹ́rìndínlógún ìlà tí ń mú Olúfẹ̀ tá a tún pè ní Olúayé. Láàrin àwọn ọba mẹ́rìndínlógún, mẹ́tàdínlógún nípìnlẹ̀, mẹ́ta kún wọn ó di mẹ́rìndínlógún. Ẹ bá pè ní ẹ foríjì mí, mẹ́tàlá tàbí mẹ́rìndínlógún 13 or 16 láàrin àwọn ọba ó kálukú náà ló sì lóko tá à ń fi fún ọba wọn o. Láti wá mú torí tilé àwọn Tálá, ilé àwọn ni wọ́n pè ní ọba Tálá. Bá a ṣe múnu wọ́n wá máa ń rotéètì ẹ̀ láàrin wọn. Ẹni tí wọ́n bá wá jẹ́ ní ọ̀wá di Olúfẹ̀, òun èé sọba mọ́, ipò ẹ̀ jupò ọba lọ, yóò wá wọlé. Ilé tó bá sì wọ̀ yóò wà nù ilé tí ò ní jáde ibẹ̀ lẹ́yìn àtùpà tí wọ́n tàn bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ róòrùn. Gbogbo inú ilé ibẹ̀ ni ó wà títí gbogbo tó bá fẹ́ ṣe. Àgbòmọ̀mọ́ sì máa ń bẹ pẹ̀lú rẹ̀ léyìí tó jẹ́ pilẹ̀, torí gbà wọ́n bá ròyìn bàbá wọ Ọ̀rànfẹ̀ wọ́n á ní akọ ẹran tí ń jẹwé gbégbé. Àtúwọn ká mọ̀ ṣe ṣàjọ. Ẹ rí i pé mo gbọ́ dánìkan sọ pé Ifẹ̀ jọ̀ọ́nu Ọ̀yọ́ ọjọ́ nìyẹn kìí ṣe Ifẹ̀ tá à ń wé yìí náà bí ọ̀nà karùn-ún tá a ti shift Ifẹ̀ sí rèé, àbẹ́ ẹ̀ mọye Ifẹ̀ tá a ní ni. Ṣùgbọ́n kò ju àárín ibẹ̀ náà lọ, láàrin Ilé Ifẹ̀ lọ sí Oǹdó lọ sí Èkìtì, iná níbi tá à ń yífẹ̀ epo tá à ń gbé sí. Bó ṣe jẹ́ pé ti Ọ̀yọ́ náà lẹ́yìn yí pé ti àwọn tíjọ́ ń bọ́ sí ilẹ̀ Kwara ọwọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ kó tó wá débi tí Ọ̀yọ́ àti Ìbà tòní wà lónìí. Nípa ọ̀rọ̀ adé mo ti sọ fún wa náà, oníkálukú lọ́mọ ibi tó ti ń dádé, olúkálukú ló sì mọ̀. Fàpèjúwe Oòrè Ọ̀tún Èkìtì tá a sọ, ṣé Ọ̀ọ̀ni ló fún ládé? Ọ̀ọ̀ni kọ́. Olúfọ́n Òròlù sọ́ọ̀ni ló fún ládé, Sálàáfin ló fún ládé, òun kọ́. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa ìtawà rí confederation nílé Ifẹ̀ níjọ́un, confederation àti sọ fún wa pé àwọn ọba 16 nínú wọn wọ́n ti máa ń mú Olúfẹ̀. Nígbàtí Ọ̀ọ̀ni Odùduwà jẹ, Odùduwà náà nílé tiẹ̀ lọ́tọ̀, ó nílé rẹ̀ lọ́tọ̀, kò parẹ́ dòní. Ṣùgbọ́n kò ní yé wa, àwọn kan máa sọ̀rọ̀ tàn bí ìgbà tó ṣe wípé kíní. Nígbàtí Ọláyédèfọ́ t'Ódùduwà dé tí wọ́n káńsù ọ̀rọ̀ Olúfẹ̀ dé tá à lo Olúfẹ̀ mọ́, òun kálukú lọ di tẹ́rítírì rẹ̀ mú táyé ó fi parẹ́. Ìdílé Ọbàtálá wọn ò ní gbà pé Odùduwà ju àwọn lọ, torí pé lẹ́yìn ọmọ ló dé. Mo sọ fún wa náà níjọ́ wo, nígbà tí Adélẹ́gàn kọ Adégbọlá Adélẹ́gàn tó kọ ìwé Ilé Ifẹ̀ Source of Yorùbá Civilization tó ní ọba lùfọ̀n ògbògbò dínrín tọ́lọ́mọ Odùduwà ni, kí á làwọn aráàlú ọba lùfọ̀n kọ pé kọ́ padà sí ọ lẹ́nu. Odùduwà wo ni ìjọ wo lẹ bÓdùduwà kó padà sí ọ lẹ́nu. Bẹ̀tà àìmọ̀tàn ìpìlẹ̀ táyé ò fi parẹ́ lẹ́yìn tó bá mọ̀tàn báwọn ọba ó sì mọ̀ta kàn gbẹ̀mú.
ọba Lùfọ̀n ó ti wà tipẹ́ tó ti lé lẹ́gbẹ̀rún ọdún 5 ọ̀rọ̀ ọba Lùfọ̀n ọ̀rọ̀ Odùduwà àìtí ìjọ ẹgbẹ̀rún ọdún kan lọ. Gbogbo àwọn náà wọ́n sì pàṣẹ Ilé Ifẹ̀. Àmọ́ gbà wọ́n dẹ́gbẹ́ ọmọ Odùduwà alẹ̀ àwọn Awólọ́wọ̀ ẹsẹ̀ ìjà ìdápọ̀ ìkan náà ń gbogbo wa ńlọ́dàtàn rú. Ẹsẹ̀ ìjà ìdápọ̀ ìkan náà ń gbogbo wa ọmọ Odùduwà ní wá ìtọ́dàtàn rú nù. Ìjà ìdápọ̀ kágbà pé kan náà ní wá. Kágbà pé kan náà ìtọ́dàpọ̀ nù. Nígbà àwọn òyìnbó sì dé wọ́n bá ìlànà tá à ń tẹ̀lé wọ́n bá agbára lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ ni. Torí gbogbo ìgbà tá Aláàfin Ọ̀yọ́ ń lo dáúlà inú ilé lọ ní wọ̀ ní ìjáde ìdínú dẹ́ẹ̀ fi lè rí pé Ọọ̀ni ja ogun kan ṣoṣo báyìí ẹja kó ogun kan tọ̀ ní lọ. Ìyẹn ọ̀wá sọ wípé kì í ṣaláṣẹ torí tó bá fẹ́ dàrú gbogbo wọn ń padà sílé òǹkàlùkù sì mọ́lé rẹ̀ nílé Ifẹ̀. Àbí Odùduwà náà ló tún bí Ọ̀rànfẹ̀. Dọ̀la tí wọ́n bá ń kọrin ọ̀rà ló bí Odùduwà wọ́n ń wí ní lọ jẹ́ pé ilé mọ́lẹ̀ Ọọ̀ni ìdé adé wọbẹ̀ ilẹ̀ ilẹ̀ ń gbogbo wọn ó jókòó sí ẹnìkan ṣoṣo tí ó jókòó lórí àga lọ́mọ Ọ̀rànfẹ̀. Àwọn nǹkan pọ̀ o àwọn nǹkan pọ̀ ṣùgbọ́n ẹja lọ ọ̀nà àlàáfíà ẹja lọ ọ̀nà àlàáfíà ẹja lọ ọ̀nà àlàáfíà. Ìdínú tẹ bá ń gbọ́rọ̀ wá níbí ní tí bá ń wá lọ́yọ̀ọ́ tí bá ń wá ní Ifẹ̀ ẹjá lọ ọ̀nà àláfíà. N ti ń bẹ lọ́rùn wa ọ̀pọ̀ ju gbogbo eléyìí tá à ń ṣe lọ gbẹ̀kẹ́nìkan ní ẹ̀ ń bá jáde àbẹ́ ń bá sọ ìtàn sí gbàkàsáwò ìtàn mélòó la mọ̀. Tó bá pàdé ẹni tí ó bí ọ ní tó ọ̀gbọ̀n rí gbogbo tó ọmọ ní ọ̀parẹ́ mọ́ ń kùn. Wà á pàdé ẹni tí ó bí ọ ní tó ọ̀gbọ̀n rí. Because ìtàn gùn ìforíjì mi ó sì kẹnu ìtàn gùn ó sì kẹnu tó gùn gan tó sì kẹnu gan débi wípé téèyàn ò bá ṣọ́ra a máa lọ́jú pọ̀ ńgbà mi bí ìgbà tá a wà kékeré tá a máa ta káàtì ni tó wù wá bá lọ́jú pọ̀ bàbá ṣe débi kan tá a bá rí mọ́ a kàn máa gé ni a bá máa gé pẹ̀lú pé ó ti lọ́jú pọ̀ ìlànà títà bá lọ́jú pọ̀ lọ́dọ̀ ẹlòmíì ẹjá fi bẹ́ẹ̀ ńlẹ̀ jáde ẹjá fi bẹ́ẹ̀ yẹn lẹ̀ ètò àlàáfíà làwa fẹ́ bá wa fẹ́ èmi lọ́ba èmi lè pò mí ga gbogbo òwe ẹ̀rí tẹ́ ń fún gbogbo ọba kọ̀ọ̀kan ọ̀kọjá àlù rẹ̀ ìjọ tó lúwo ti ń ṣe bí wọ́n ṣe ń ṣe Ọọ̀ni ọ̀lágbára kọ́ yọ Olúwo lórí àpèrè agbára Ọọ̀ni ò débẹ̀ agbára Ọọ̀ni ò débẹ̀ pé ń yọ Olúwo lórí àpèrè agbára rẹ̀ ò débẹ̀ agbára Àwo náà kọjá Àwo ní tìjọba ṣùgbọ́n nínú àṣà àwa la mọ̀ pé bí nǹkan ṣe rí ń pilẹ̀ ni àwọn ọba ńlá ni àwọn ọba aládé ni mélòó mélòó nínú àwọn ìlú kéékèèké ọ̀dà ìjọ tẹ́ ẹ bá rí ìran wò ìjọ tí Olúfọ́n bá ń lọ sọ́dọ̀ Ọọ̀ni tẹ́ bá wá débẹ̀ tó dúró tó jùrù kẹ̀rẹ̀ sí ẹ bá lọ forí gbálẹ̀ ọ̀bálẹ̀ torí àṣírí ń bẹ́nu tán o ká sì ń bẹ́nu tán kan bẹ́nu tán torí bí ní ìgbà tí mo sọ̀rọ̀ ńgbà kan nìkan jáde tó ní adé àrè kan ní bẹ kò sí adé àrè kankan mí ìmọ̀ lẹ́yìn ọ̀nà ìmọ̀lẹ́jọ́ kò jẹ́ ìtàn wo lọ́mọ adé àrè wo ní bẹ ọ̀ọ́lá adé àrè tọ̀ ní sọlúfọ̀n ládé àrè tiẹ̀ Olúfọ̀n ní adé àrè tiẹ̀ àní ẹ jókòó kò sì sí gbogbo ọba tó ní kò sí ọba kan nílẹ̀ Yorùbá tó ní adé Olúfọ̀n Òròlú adé èrè ò níye kò rí bẹ́ẹ̀ ni wọ́n lọ sípàdé l'Aláàfin dé fìlà wá ní Òròlú ní rárá o bàbá Òròlú ló fún Aláàfin ládé rọ o adé Òròlú ń bẹ adé Ọbàtálá ọmọ Ọbàtálá ní Òròlú ní Olúfọ́n
àwọn náà láládìkún tí Sunday Ìgbòho Ọ̀rànmíyàn wa tó bá ń kiri ẹ̀ ní aládìkún ọmọ Ọbàtálá ni Sunday Ìgbòho Olúfòòrò ní ọmọ Ọbàtálá ni ẹ̀jẹ̀ Ọbàtálá ni àwọn Ọbàtálá sì máa ń fẹ́ kálàáfíà ó wà wọ́n máa ń fẹ́ pé kálàáfíà ó wà àdíjàgbà àlàáfíà ni wọ́n tí Ìgbòho bá ń ṣe báwọn ibi tí wọ́n ti bí ni aládìkún ni tí wọ́n bá sì ń pè ní aládìkún torí kò tún ní yé àdí tá a máa ń rí lára èkùrọ́ àdí bí epo ó tún yàtọ̀ sí epo àdínkún iná ní ọjà Ìgbòmẹ̀kùn òní tí wọ́n ń tà ń bẹ̀ tí wọ́n ní máa ń kún ń làwọn òyìnbó Pọ́túgálì wa máa ń rà. odidi ọ̀rọ̀ tó nù tọ́rọ ọmọ ọlọ́jà náírà ni wọ́n. adé tẹ bá rí pé adé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ṣe pàtàkì àwọn adé mi ń bẹ lọ́yọ̀ọ́ bẹ́ẹ̀ mẹ́ta ṣe pàtàkì nínú àwọn adé tí ń bẹ lọ́yọ̀ọ́ ìkànnú ẹ̀ ń ti Olúfọ́n wọ́n ti ládé tí wọ́n ti ń dé bọ̀ tipẹ́ ẹ rí i pé adé Ṣàngó bàbá dádé Ṣàngó àwọn adé mi ń bẹ nígbà wọ́n wà pẹ̀bí tí wọ́n ti máa gbélé wọn lórí bẹ́ẹ̀ adé Ṣàngó ni wọ́n ó gbé jáde ṣé Àjàkáyè sọba Ọ̀rànmíyàn sọba ṣùgbọ́n adé Ṣàngó jẹ́ fi ń gbé adé Ṣàngó lé wọn lórí iná ẹ̀ ni pé ìlú yìí o ìlú ológun ni o gbọ́dọ̀ sójó kó o kú sógun kó o kú nítorí àwọn èèyàn rẹ ó sàn ju kó o wà láyé lásán lọ ìdínú ẹ sì rí pálá ààfin tó jẹ yìí ó tutù lójú ni o toró ṣe Ṣàngó ló lò ó ṣe Ṣàngó tá láàfin sì lò torí pé Ṣàngó ìlà láàfin tá a ní báyìí léyìí tí ó fi wá lọ́kàn balẹ̀ pé ògo ilẹ̀ ó tún ó padà yóò sakin níbi tó ti yẹ kó sakin kò sì ní sójó níbi tó ti yẹ kó sakin. So kájọ